I can see. Oya, dá mi lóhùn. Pleasant, you just beg me. I should beg you. Take a bet. Hello ni. 10,000. Tó bá wá nà mí, màá wá fún ẹ 20,000. Okay. Yeah. Kí ni? Okay. How do you change? Má worry. Yeah. Ṣótán. Again. Why now? Oya, play. Okay. Then I go take me do that. Ó dó dáadáa. Ó tún serve, ó tún mú ẹ. Lẹ́yìn ni mo mú o. Kí ló mú? Daddy. Who is that? Are you expecting anyone? Ṣógbẹ́! Gbọ́ ni. Animal human being. Are you that dog yẹn wà lẹ́nu gate ni? Kì í ṣe pé mo gbọ́ o. Àwọn olè ní gbẹ́gbẹ́ wọ́n ṣe ń gbá gate bí olè ní o. Láti gate jàre. Yorùbá wò ṣe kéèyàn má lọ ṣọ̀rẹ́ dáràn. Ṣé o bá ìwà òkè ṣá? Láti gate fún mi. I need that to change bàbá yìí o. Ṣé bó ṣe máa ń ṣe lẹ́nìí tí mo wá ti jáde? Darling, if you see this guy, tẹ́ bá sí nílé, ọba ni. Hey! Ṣé o fẹ́ ṣílẹ̀kùn fún mi tẹ́lẹ̀ ni? Mọ́mì ní ṣá. Ọmọ àlè burúkú ọlọ́kadà tí mo gbé yẹn tó ti fẹ́ là ìyá láǹjẹ́ ìmọ́lẹ̀ fún mi. Mọ́mì! You go see. They never see something, they go see what. Mọ́mì! Ó dẹ̀ gbé báàgì lọ́wọ́ wọn. Wọ́n máa gbé yẹn sílẹ̀ iṣẹ́ ti tán. Mọ́mì! Báwo ni ọkọ mi? Ó jọjọ́ mẹ́ta mọ̀. Ẹ wò bí mọ́mì ṣe ń yọ̀gì sí já. Ọgbẹ́ni mo gbé báàgì ń bọ̀ jàre. Ó máa lọ ní. Òní bó ṣe rí gbogbo owó ló ti fi kù tètò. That's what we for our family. Ẹ wá tiẹ̀ wá lè sọ fún wa pé ń bọ̀ rárá. Ẹ wo mo fẹ́ yẹ kó jẹ yín lójú ni jàre. Ẹja wọlé. Ó ga o. Mọ́mì. Àyíwò kí àtọ̀. Ṣé kò yẹ kẹ́ ẹ ti pààrọ̀ ọmọkùnrin? Á tẹ̀ sí máa padà parọ́ ẹ̀. Darling, Alpha, I'm cool, jàre. kí lẹ̀yin ṣe látàrí ó jẹ́ ká lọ sùn? Mò ń bọ̀ jàre oníṣẹ́ tí mo ṣe kò tí mi bá dẹ̀ parí ẹ̀ ń sìn tí wàá débi iṣẹ́ lọ́la máa ṣé ẹ̀ tí máa fẹ́ pọ̀ jù. Play. Pleasant, sọ fún mi pé òun bá òun girlfriend ẹ̀ sùn. So tí bá fẹ́ bóbìnrin sọ̀rọ̀ ṣé orí sísítẹ̀mù tí wàá fẹ́ bóbìnrin sọ̀rọ̀ bá tẹ̀lé ṣe pé mi ní fún. Darling, kò sí WhatsApp lórí ẹ̀ ni. Ok, nǹkan tó rí nsìn ṣé ó jọ pé ṣé WhatsApp app mo open. Ẹ ti lè minimize kémi tó débi. Nelly, you can't do that. Abi, you do that for your baby. I don't think you trust me. If you trust me, you're my family. Darling, tẹ̀ ní nǹkan tí mo fẹ́ bá yín sọ. Ṣé a lè sùn tàwa dínú lé ni? Ìwé jẹ́ ká sún bí báyìí ẹ wo ọ̀rọ̀ onílé. Tó bá ti bá ni là ń sọ. Ọmọ jẹ́ mi ní mẹ́sàn-án tí mo ṣe. Yeah, darling. Ó ti tó bí how many months ń sìn tó yóò ti kúrò ní weeks tí mọ́mì ti dé. It's like a month now. Ó ti lé lóṣù kan. Chelsea. No, kó má bàa sí ni. Ṣé rántí pé nígbà tá a ṣe wedding, a jọ sọ pé kò ní ju bí you know what I'm talking about now. Mo rò pé mọ́mì tí wọ́n ti mi fẹ́ sọ pé wọ́n ti ń overstay. Ṣó yé yín? Actually, àjọsọ lóòótọ́ ni bọ̀ wọ́n mọ̀ pé ìgbà tí mọ́mì fẹ́ wá kì í ṣe pásọ mi pé wọ́n fẹ́ wá sí bíbá wọ́n dẹ̀ tí wọ́n ti wá náà ni wọn ò kí ń ṣàlejò so kò ṣáà possible kì í sọ fún wọn pé àmọ́mì next time tó bá ti fẹ́ wá ọ̀ ẹ jẹ́ kí n máa wà àbí kí n sọ fún wọn pé àmọ́mì ò yá ẹ máa wá lọ. Ok, kò lè pẹ̀lẹ́ lákó láàbò tó bá kọ̀ ti jí láàárọ̀ mọ́mì o tó bá ti dé ní o ẹ wá máa lọ o ó ti tán. But babe, are you joking or you are for real? Joking. No, just calm down. Báwo ló ṣe expect pé
kí n lọ bá mọ́mì inú ilé pé tó bá dàárọ̀ la o pé ó yá ẹ wá máa lọ. kò sí nǹkan tó lè ń bẹ̀ wọ́n ti bá wa ṣeré tó náà. kájọ wá sọ wípé mọ́mì tiẹ̀ ló wá síbí ìbá ṣe o rò pé màá wá lọ sọ fún wọn pé ó yá mọ́mì yẹn ti bá ṣe tó kẹ́ra máa lọ. àmọ́ ìwọ̀n tẹ̀ ráyè gbogbo yẹn àǹtí nọ́ọ̀sì kò lè lọ́jọ́ mẹ́ta. ẹ̀yìn ni wá ní pé mọ́mì tẹ̀ ọ̀dọ̀ títẹ̀ mi níwọ̀n. yìí sọ bẹ́ẹ̀ okay darling ṣé òun try kí ló ń try láti what are you insinuating gangan ṣé òun sọ fún mi ń sìn pé o lè sọ fún mọ́mì pé tó bá ti di àárọ̀ ọ̀la o mọ́mì ẹ gbé báàgì yín o kẹ wá máa lọ ilé ọkọ yín. If that is what you are expecting, my dear, capital no. N-O. Photo. Baby, you are joking. Bí a kò tún sọ, repeat. I think we are done for this conversation. Kí ló ń sọ? Kí ni mò ń sọ? Go and tell mommy pé tó bá ti di àárọ̀ ọ̀la, mọ́mì ẹ máa lọ ilé yín o, kí ni? Are you just listening to yourself? Calm down. Ọkọ mi olówó mi. Má gbé wọlé mi gbóná. Tó bá lè ṣe èmi abẹ́ sọ. Mo máa wọlé lọ́nsìn. Màá dé lọ sọ pé mọ́mì o, ìyá ọkọ mi alálùbáríkà o, ẹ ti overstay o, ẹ ti overdúró o. Tó bá ti di àárọ̀ ọ̀la, ẹ wá máa lọ. Kò jù bẹ́ẹ̀ lọ. Try me. Good morning. Good morning. How was your night? Fine. Well, I'm set. I need to be going. O ti fẹ́ fi mí sílẹ̀ lọ nìyẹn. Ṣé àmọ̀ kò necessary? I need láti wá nǹkan tá a máa jẹ. But now, ma. Where's my car key? Dani, bóyá ó wà nulẹ̀. Mo ti wá check orí desk nulẹ̀ mi rí. Okay, jẹ́ báyìí lọ mú. Má wulẹ̀ lọ torí bó lọ náà so mọ́ rí ni. Ọkọ mi jàre ara kí ọmọ ẹkùn màjó méjì màjó mẹ́kọ ẹrú ní ìsinmi ẹ̀kọ́ kì í sí nìyàn wà á débi gíga. Mo ti check in tẹ́lẹ̀ nulẹ̀ bọ̀ mo rí pé wà ní toilet nígbà tí omi ìfẹ́ disturb yín náà jẹ́ kí n wá dágbére fún yín. So mo ti fẹ́ máa lọ. Babe. All right, mommy. O ṣé ọkọ mi. That reminds me, darling. Jọba mi ya ultimate stitches and fabric store. Mo ti ra àwọn fabric kan síbẹ̀ jọba mi kó wá torí Ọlọ́run. Ọkọ mi má kọ̀. Kò lè ráyè. Ó mọ̀ ká tó ṣẹlẹ̀. Actually, direction mi ò gbà bẹ́ẹ̀ tẹ́lẹ̀, but I have no choice. So do it here. Ọmọ àgbà mi. But ṣé o ti san gbogbo owó wọn? Mo ti sanwó. Babe, o ti sanwó wọn? Darling, I've paid. No problem. Wo Àyìndé ọkọ mi. Ma? Wo tó bá ti ń bọ̀. Bẹ́ẹ̀ ma. Bá mi ra ẹ̀kọ àti àkàrà. Sórí mo lálàá pé mo wà lábúlé. Ó wá wù mí kí n tẹ̀ jẹun bí mo ṣe máa ń jẹ nígbà tí mo wà lábúlé ọkọ mi. Mami. Owó ọkọ mi. Ẹ̀kọ àti àkàrà. Bá mi ra. Ẹ túṣì máa ń jẹ níyì náà. Ó máa ń dùn àkàrà kéńgbé. Bọ̀ dábàá nípa fún wa, ó máa rí ẹ̀ díẹ̀ láti lè rí bíbá. Ó máa rí ẹ̀. Nǹkan tá a máa ṣe ni pé, okay, let's do it this way. Babe, Darling. make sure pé o bá mọ́mì get ẹ̀. Èmi kẹ̀! Irọ́. O ṣe ìwọ mo bí. Ìwọ náà ni kò bá mi rà bọ̀. Ṣùgbọ́n ò sọ fún ìyàwó rẹ pé ó máa rí ẹ o. Èmi ló máa rí ẹ. Gbogbo kìíní náà, several mo ṣáà ti sọ fún yín. Ẹ̀yin lẹ bí mi, and also ẹ̀yin náà lẹ bí. Mi ò bú mọ́ pupa. Ó tiẹ̀ ti wà okay. Bí máa pupa, bí máa dúdú, that is not the problem. The problem is that mo jáde nísìnyí o, tí wọ́n fi dé mi gbọ́dọ̀ gbọ́ anything o. Ìyàwó ẹ̀ ni o sọ fún. Mami. Wàá lọ rí wàá bọ̀ rí. Wo ìkọ́ bá ń jà ìjà. Àwọn ni kò sọ fún àwọn olórí ibú. I can see everything. Ẹ ṣó máa gbọ̀dọ̀ tí sí mi lára ni. Àti kí tún wá ni. Kókó sì lọ orí. Gbogbo ohun tọ́nù náà rè wọ́n dẹ̀ láwọn ti ṣiṣẹ́ ilé. Ta ń lójú? Ìwọ àti ta ni àti tatú ni níwájú ta ni? Òṣì ara ta mára yọ̀. Mo gbé mo kú mo dáràn. Èmi ló kò ṣeré lórí. Sórí òṣè tó pa yẹn. Ìwọ àti àwọn mọ̀lẹ́bí ẹ láti tó dàgbà jù títí dé tó kéré lónìí.
kó fi ránṣẹ́ sí wọn sílé ìwọ ọmọ tí wọ́n kọ́ àkọ́gbà ọmọ yìí